Hey, I bet to Nigeria, my country. To be faithful, loyal, honest. Ká ló fi yín lẹ̀? Guitar ìgẹ̀dẹ̀ ní ọmọ làkejì máa fẹ́ ṣe bàjẹ́ máa jẹrẹ yàyà. Ẹyin sókè. Yí top. Jẹrẹ. Máa ṣe rere láyé mi máa ṣe rere. N ò ní dìtẹ̀ lọ́rùn. n ò ní dé ìbàjẹ́ ọmọ làkejì máa jẹrẹ. báyé ń gbógun ẹ sá máa hùwà rẹ. Ayé ń gbógun ẹ máa tẹ́níkẹ́ hùwà rẹ o. Ayé ń gbógun ẹ sá máa hùwà rẹ o. Wúwà wà. Ayé ń dìbẹ̀ sá máa hùwà rẹ. Wà. Ọlọ́wọ́ oníṣẹ́ owó ti dá mi lójú. Dáadáa. Iṣẹ́ ọwọ́ ẹ̀dá yóò gbẹ̀dálà. Gbẹ̀dálà. Ṣé iṣẹ́ ọwọ́ mi lè gbà mí láṣà? Bóòlù mo ti fẹ́ sọ̀rọ̀ rẹ báyìí. Mi ṣe ọbẹ̀ iṣẹ́ ọwọ́ tèmi lè gbà mí láṣà torí mo ṣe wà mo burú gan-an. Ìwà ọwọ́ mi wàláì ó burú èjẹ́ pé wàláì kọ́ máa ṣe àlìjàn náà lẹ̀. Ilé máa gbà ojú ilé gangan jẹ́ pé ojú windo máa gbà wà àlìjàn náà ṣe wà yé. So few ones gan ohun tí ẹ ní wọlé lẹ́ẹ̀kan kó ohun tí ẹ gbóòrò rẹ o. Ojú èmi àgbójú windo wọlé. Ó gbójú windo wọlé. Ṣebí kéèyàn ṣáà ti wọlé ní. Rárá o. Ó lè wá jálè ìbágbójúlé ìbágbẹ̀ǹkùlé ìbágbójú windo kó sáwà járun má jalè. Kò sí ìlànà fẹ́nì kankan láti gba ẹ̀yìn windo wọlé. Torí fọwọ́ wò ná àdìsí kan wáyé ní. Àdìsí kan wà ìró èsọ̀fọ̀ mífẹ̀ lókè wo. Lókè. Kí bá lókè wélé gẹ̀ẹ́tì rẹ̀. Ṣé lájọ wà níbi wàlímọ̀ bàbá lóje tí àwọn tó lè ṣe sọ́wọ́n wọn lọ́jọ́ Sunday ni. Wẹ́rí bìí tí m ká kéwù. Tí àfa yẹn fọ kéwù. Wọ́n náà fọ ní reference. Wàláì kò bá rí sórí wọ́n sọ̀fọ̀ kọ́lá òsèré láì sálà láàlẹ́ wà sálà. Àdáwì mọ̀ọ́mọ̀ sálà láàlẹ́ wà sálà tí ká lá ọlọ́run àtìkẹ́ ọlọ́run yóò mú ẹ̀hún sọ báyìí pé. Pé kí ní kẹ́ fọ́ jẹ̀mú létí. Ẹ̀yìn ń àdínkù ẹ̀yìn àìjọ ìkórí làtọ̀ ìbà. Tọ́ ìbà. Lórí. Iná àdìsí ẹ̀rọ ti sọ. Tìrí mo ká tán sẹ́yìn. Àdìsí wo lọ kà? Ṣé wọ́n gbọ́ dáadáa torí fọwọ́ gbé kí ni retí? Oníkàkùkà from the highest order. Oyè àtúmọ̀ gbọ́n kọ́lá òsèré láì sálà láàrin wà sálàm. Ànábì tí ká tọ́lá ọlọ́run bẹ́ẹ̀ fún sọ báyìí wípé ṣe mímọ̀ kan tí mo sọ ni. Pé kí ni? Ìbẹ̀rẹ̀ rẹ̀ yẹn àdúkùn làtọ́ ìbà. Kí ni làtọ́ ìbà kí ni? Làtọ́ ìbà kí ni? Ìlàtọ́ ìbà. Wọ́n ní kẹ́ẹ̀tù ìlà fẹ́. Ìtumọ̀ ẹ̀rí fọ anywhere ṣáàbí ìṣọ̀fọ̀ òwò àlìjọ náà. Mo ríre. Owó kẹ́yà he o. Mo lówó ètò ìsọ̀rọ̀. Jésù dábùkù sílẹ̀ mọ̀he. Jésù dábùkù sílẹ̀ mọ̀he. Tèmi pàjù tirẹ̀ mọ̀he. So mo ní ìbéèrè kan fún ọ lálẹ́. Well, I don't know the reason why tó jẹ́ pé níjọ́ tí Níkẹ́ bá ti wọ aṣọ pink ní wọ́n papọ̀ mọ́ kọ́lọ̀ rẹ̀. Ṣé ìwọ lọ́kọ́ wọṣọ láàárọ̀ yìí ni àbò ń lọ kọ́kọ́ wọṣọ? So aago mélòó lọ wọṣọ yìí? Èmi wọ aago mo wọ. Aago mélòó lọ wọṣọ? Aṣọ ìwé má gbọ́ mo kọ́kọ́ jí láàárọ̀ ẹ̀yìn tí mo jí láàárọ̀. Simple question, aago mélòó lọ wọṣọ ọrùn rẹ yìí? Ẹ̀yìn tí mo wẹ̀ tí mo kírímù ara kí mo kírímù orí ní ìṣe ẹ̀wà aṣọ yìí ní mo ayéṣẹ́ wọ̀. Aago mélòó? 10:30. Aago mélòó? Ẹjọ́ ń gbélé ni tó ní ìyá ẹjọ́ ń gbélé ni. Ìfẹ́ kò sí tì. Aago mélòó? Àwọn èèyàn gbọ́ ní gbé máìkì lẹ̀. Àwọn èèyàn gbọ́. Kọ́kọ́ béèrè náà rẹ̀ fago mélòó? Kọ́kọ́ béèrè fago mélòó? Ìwọ ni mo kọ́ pé mo ti gbọ́ rárá.
o ti blọọkì etí ẹ̀ aago Jùlọ. mélòó níkẹ́ kò gbọ́ níkẹ́ kò gbọ́ aago 9 àárọ̀. 9 àárọ̀ lọ́wọ́ sọ níkẹ́ aago mélòó lọ́wọ́ sọ rẹ lè ṣàgò 12 ó máa wá ìwé lè ṣàgò 12. aago mélòó lọ́wọ́ sọ rẹ káwọn ẹjọ́ lọ bọ́ sọ́lẹ̀ náà ibi Aago mẹ́fà àbọ̀. kí n sọ èmi ò jẹ́ sọ́fọ̀ aago 9 ní 6:30 bí mo wọ̀ṣọ. ìyẹn wọ́n sọ láago 6 àbọ̀ wọ́n ṣe láago 9. 6:30 òyìnbó rẹ̀ mi sọ yẹn òyìnbó táìmù tí èmi wọ̀ rí mo sọ yẹn 6:30 náà tó wílẹ̀. aago 9 6:30 lóná past participle tense wọ aṣọ onẹ́rí wọ̀ I wore clothes I wore aṣọ ìkànṣó ní o. wow double wow times 2 triple wow wow triple nìyẹn times 2 that's two again. times 2 triple wow tí times 2 rí yẹn 6 rí yẹn wílé mọ̀wó kéèyàn kówó rí ẹnu ọwọ́ bò tí wà yìí wéṣe economics ni Owó lè lọ́wọ́ náà. Ká mọ̀ bóyá ó mọ̀. ìwé ìmọ̀wó Ṣá fún mi bíi 10 million. 10 million Yeah. ṣé kí n ta àgbàdá mi. Agbádá rẹ̀ kódà agbádá rẹ̀ wọ́n ti 1 naira. Wọ́n lè ra 1 naira. Tí wọ́n bá ra agbádá yìí ní 1 naira, gbèmí náà máa lè. Ọ̀yá màá fẹ́ mímì Agbádá dì tó wọ̀ yìí. màá fẹ́ mímì Tá a dì bá gbé lọ ọjà. màá fẹ́ mímì dì àtẹ̀mí àti ìwé Bọ́bọ̀ lára. Ìwọ àti ta ni? àti dédé wa Dédé ẹ̀yin mélòó? bí dédé ẹni. Dédé ẹni kọ́. Dédé ẹ̀gbáre wà ní àbí dédé Ìjẹ̀bú. Agbádá rẹ̀ tó bá rí tà ní 1 naira. Wọ́n lọ mí mú. bó ṣe wà màá fi pajú 1 million lọ Ta ni ó fẹ́ rà? màá gbé lọ museum. Ta ni ó rà? Ta ni ó rà kúrà? ṣé ọmọ àwọn máa wò ó wọ́n nílé rà á. So wọn wá ní rí agbádá gidi rà. bó ṣe wà ó máa wà là fọ́f débù bó ṣe wà Tí wọ́n bá wá rágbádá tí wọ́n tẹ̀ kó lé. Agbádá onídùú tó ń gbé káàkiri náà ni. dey play. Adéọlá Ayọ̀rìndé mẹ́sàgì kan wọlé látọ̀dọ̀ Ìjẹ̀bú wọn kò sí o. Ìjẹ̀bú wọn kọ lẹ́tà sí ọ látọ̀dọ̀ Adéọlá Ayọ̀rìndé. Ṣé kí n kà á? kàn kàn sí mi. Ṣé wá n kà á? dúró kẹ́ráka ṣé ìṣọ̀rọ̀ owó Mi mọ̀. kó bá ti ìjọ̀rọ̀ owó báwo ṣàn ká ó Wọ́n kọ mẹ́sàgì sí Adéọlá, wọ́n kọ mẹ́sàgì sí Ìjẹ̀bú. ṣé ìṣọ̀rọ̀ owó kó bá ti ìṣọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ bá ti jẹ mọ́rọ̀ owó bí dẹ́bítà láti nífẹ̀ẹ́. Ìdíwánu láì Isa Adékúnlé wọn kọ lẹ́tà sí Adéọlá bá mi click sórí ẹ̀. Ṣé n kà á? ká ọlọ́ọ̀ni jẹ́ kákàkúkà Ṣé n kà á? ká. Good evening. Give and take. Give. I've been saying it. give and take cream cream rí give and take. ok má kà lọ má kà lọ. Bẹ́ẹ̀ o. Ọ̀yà ni ẹ. Bẹ́ẹ̀ ṣá. Wọ́n ní I've been saying it since last week. Ìjẹ̀bú pick me. That na school I dey. That na school I dey. lè ṣe ìdẹ̀sọ̀ fún ọkọ òyìnbó yẹn sí èmi ṣe mi. Wọ́n ní Ìjẹ̀bú pick me. Na school I dey. I've been saying it since Ìjẹ̀bú pick me. Na school I dey. àṣà òye ṣé tí màá lọ mú ní skúlù ni àbí owó ni màá fún is it a give money. That I'm watching you live and direct on Facebook. Me too I'm watching That's you. how I will receive my money. Mi náà mo kí ẹ. Because na Igboora I dey. ṣe nọ́dọ̀ mọ́gàjì. Na Igboora school I dey sir. nọ́dọ̀ mọ́gàjì àbí. Mi náà mo kí ẹ na dead I dey. So should I send my account detail? Send it. Because na school I dey sir. Send it to satellite. How will you help me out? I am helpless. Kí lẹ fẹ́ mú jáde gan? Àti olùka text message. Wọ́n fẹ́ gbà ó. Àti Wọ́n fẹ́ gbà olùlísí wọ́n fẹ́ gba owó lọ́wọ́ Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú ló mú wọn ní last week lórí give and take. Adéọlá Ayọ̀rìndé. Torí wọn fẹ́ gbà owó náà yín èṣe kó ń sọ wáyé máa yí mi rebe kémi náà máa yí ẹ pòrò wo ojú mi dáadáa I am a very very stingy man. Sorry mi I am a very 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 a stingy man person raised to power 2 in circumstances and necessary with almighty formula.
bí Adéọlá Ayọ̀nídé ṣe ń send account number rẹ̀ tó sì fowó sí káwọn ará ilé. ó yá wọn kẹ́kọ̀ọ́ àwọn ará ilé. Adéníkẹ́ ọmọbìnrin fẹ́ràn. ìdúró láàdékùn lè jẹ́ borí ọmọ orúkọ ìdí mi jẹ́ lẹ́wẹ̀ so. ṣé ẹ ló ní bá ń gbé kọ́mẹ̀ntì wálẹ̀ ṣé ẹ ló ní kọ́ mọ́ fún Adéọlá Ayọ̀nídé lówó. ṣé èmi rè sọ̀rọ̀. yóò wá gbẹnu sí máìkì ni. Is it me talk? Is she talk first? Not me. Notebook. ẹ ṣáà ṣe mi ọkọ sọ̀rọ̀. ṣé wọ́n ní kí ni. ẹ ṣe mi ọkọ sọ̀rọ̀ orin ọkọ sọ̀rọ̀ it's not me. It's not. kí wàá ní ìtumọ̀ eléyìí. ẹni bá ọkọ sọ̀rọ̀ rẹ̀ máa sanwó. ọ̀nì kọ̀kọ́ sọ̀rọ̀ rẹ̀ máa sanwó. ọkọ lóyún rẹ̀ ṣòfin. bó nígbò ló ṣe. níbo mo ṣe. ìdúdúdú. ta ẹlẹ́rìí rẹ̀. nígbà wo ló ṣòfin yẹn. a law. nígbà tí ó porúkọ ẹni tó fẹ́ fún èèyàn lówó ó ní Ìjẹ̀bú. Yes. èèyàn kan bẹ́ẹ̀ bí tó fẹ́ fún lówó o dárúkọ rẹ̀ o kò dé fẹ́ nìyẹn lówó o wọn ò fi táìmù sí ìyìn bá dákọ mi tán òun náà bá dákọ rẹ̀ tán kó tó dákọ rẹ̀ ó ti wà nù àkọọ́lẹ̀ wọ́n ti fọkàn rẹ̀ sí pé wọ́n ló pè é lówó. the person even quoted your name. no ara èmi àti rẹ conspiracy only witness. the person even quoted your name. He quoted my name. Yeah. And I quote. Quote what? I quoted. Quoted what? Why he quote? But ṣe máa ń sọ̀tàn wé ṣe literature. ṣé o mọ̀ tí mo nǹkan tó ń sọ gan. Adéọlá Ayọ̀nídé ẹ fi àkáǹtì yín sójú òpó Facebook. Kó bá ṣe literature tó ti yẹ. Kó bá fẹ́ sọ̀rọ̀ fọ reference wá sọ̀rọ̀. He quote and I quoted. Ọláyínká Àdùnàbọ̀ kó olóyún apèrè gba ìwà lóko mi lórúkọ olóòtú ètò yìí yáàfin Títílayọ̀ Àkàndé Alájà onílànà kí káàbọ̀ sórí ètò ó kalẹ̀ ètò. Ẹ má máa ń dìjẹ̀bú tí Dénìkẹ́ bá ti gbé àgbo rẹ̀ sí òòrùn aago kan ọ̀sán oníná misbehave. bó ṣe máa ń jẹ́nu. bó ṣe máa ń jẹun. ẹ má bínú èmi ni mo. máa wá wo sọ̀rọ̀ jù máa gbà wíìgì rí mo fowó rà rẹ máa mẹ́sàn fọ̀ mo gbà wíìgì orú rẹ̀ tí rí mo fowó rà rẹ ṣé o ti gbọ́ kẹ́rù rẹ̀ máa mú pọ̀npọ̀npọ̀npọ̀n ọkọ̀ lóye mi sọ̀rọ̀ wọ̀ náà mi sọ̀rọ̀. ẹ má bínú. Simple. mo láǹfààní àti lu àgbo yẹn ni gbogbo gbìyànjú mi lálẹ́ tẹ̀sí jẹ́ kó ṣe ẹ̀ lò bàbá ló já sí. wọ́n ní mọ́jọ àá ọ̀sìn ní bóyá náà ọ̀dọ̀ asúnlẹ̀ ni àbọ̀ náà ọ̀gbọ̀n bàbá ló jẹ́ kan ní méjèèjì ibẹ̀ náà ni ọ̀dọ̀ bàbá láti ẹ̀ ti gbé àgbo yẹn wá náà ó dẹ̀ mọ́ ń ṣiṣẹ́ ṣùgbọ́n àmọ́ tó ṣẹlẹ̀ lónìí. ẹsẹ̀ wàhálà tí gbogbo ẹ fi dojú. kó bá ti kúrò níbi tìró wáyé bá mi bọ wíìgì orí rẹ̀ simple. Everything. Torí for me, I pay her money me in my account. Yes, I pay her money me. Owó mi rí mo sanwó. Ló fi rà kíní wíìgì orí ẹ̀ ní 1,000 naira. Àlẹ́ ló ní wíìgì. Ní 1,000 naira. 9,000. Mi how many 1,000 naira? 100,000. Rikiri ojú èló fún ẹ nígbà ẹ̀rọ rámìlẹ̀tì rán. ìwọ tó kó kalẹ̀ o mọ iye tó kó kalẹ̀. bùjẹ́ bùdànù rẹ̀ mi I am a very stingy man. bùjẹ́ bùdànù. Peter Alabi. bùjẹ́ bùdànù rẹ̀ mi. Wow, how are you guys coping with Ìjẹ̀bú? Make Ìjẹ̀bú press money abeg. ọ̀rọ̀ Ìjẹ̀bú ti sú wa ẹ dá Ìjẹ̀bú padà sí primary 1. èmi lọ. ṣọgbọ́rọ̀ rẹ̀ mi lọ. wọ́n ní kí wọ́n dọ̀ padà sí Ìjẹ̀bú wọ ayé rẹ̀. nursery 2 ti dá. that I like his glasses. Àdìgún Ọpẹ́yẹmí Ìjẹ̀bú don't kill us. Ọláyínká dá ọ̀rọ̀ Ìjẹ̀bú ti sú wa ẹ dá Ìjẹ̀bú padà sí primary 1. Ọláníká la díẹ̀ ni ó máa ń fa wàhálà o. Daniel. Ọláníká dá tiẹ̀ mọ̀ bó ṣe wáyé ó máa ń fa wàhálà o. Kí ló kọ̀ ọ̀rọ̀ ẹ̀? dá tiẹ̀ mọ̀.